bà atẹ́gùn yìí jẹ́ wọ́n ti tún bẹ̀rẹ̀ sí mú kí ní orí burúkú wọn. Jímọ̀ ìwọ ni dúnà kí ló ń ṣèwọ ọmọdé yìí ná ìwọ ọmọ tí bàbá sọ lórúkọ tó dáa ó ń pèrè ń jòmú wọ́n ń pè ń jòmú káàkiri àdúgbò ṣáà ti sọ pé kó má ṣe kínní ìmọ̀ ni kó dáa ó léwu fún ìlera ara ẹ̀. bàbá ìwé ni wèrè gan gbogbo yẹn old school life lẹ́yìn ló jàre ẹ kúrò bẹ́ẹ̀ jàre. ṣe gbọ́ ó lè mí ń lo old school life ikú ń gbẹ̀gẹ̀dẹ̀ ikú ń rẹ̀dì ikú ọmọ pé ń tó dùn ló ń pa ni kí lọ́jọ́ orí ẹ̀ tó ti mu gbó tó mu sìgá gbogbo owó ìwé tó ń ṣerú eléyìí àti mẹ́mí ẹ̀ kú ló ń sàn ká máa mu egbògi olóró cocaine igbó sìgá ohun tí ò bójú mu ni à ń lo tramadol gbogbo nǹkan yìí ò dáa ó léwu fún ìlera ara wa àwa ń sọ pé èèyàn ò pẹ́ kú mọ́ èèyàn ò pẹ́ kú mọ́ kò sí ní tó ń fàájọ eléyìí lọ ní tí ò jẹ́ kẹ́mi gùn rèé gbogbo ìwọ tó bá ti ń ṣerú nǹkan báyìí ó ti ń kọ lẹ́tà sí pé kẹ́mi ẹ̀ má gùn ni ẹ jẹ́ ká ṣọ́ra káyé mú kú mu káyé mú egbògi olóró káyé mú àwọn ọtí líle ṣé ẹ mọ̀ pé gbogbo àwọn nǹkan báyìí òun ló ń ba nǹkan jẹ́ nínú ara òun ló ń fa àwọn tí wọ́n ní kidney problem àwọn tí wọ́n ní heart attack heart failure kò sí nǹkan tó ń fàájú yìí lọ ẹ jẹ́ ká ṣọ́ra o Àṣà Yorùbá TV òun ló ń kéde fún wa wípé ẹ jẹ́ ká ṣọ́ra nínú ìmúkúmu àti ìjẹkújẹ nítorí ìlera ara wa ire o. Àṣà Yorùbá TV ètò tó gbàṣà Yorùbá lárugẹ.